Ìkòyí ẹ̀ṣọ́ ooo, Ìkòyí ẹ̀ṣọ́ ooo, Ìkòyí ẹ̀ṣọ́ ooo, Ìkòyí ẹ̀ṣọ́ ooo, ẹ wá bá mi kí Ìkòyí ẹ̀ṣọ́ ooo, ẹ bá ń pọmọ lọ́jọ́ bí ooo, ẹ máa bá ń pọmọ lára Adénìkẹ́ bóyá jẹ́mi ní òde mi gangan aya Kínlóye betí rẹ̀ bá ń jákò mọ́ ọmọ bínú mo porí rẹ lónìí orí rẹ àfire àṣeyí ṣàmùlọ́dún ọdún ayọ̀ lọ́sìn mọ́ ṣe ọ̀ní ríbi bẹ́ẹ̀ lọ ní ṣíṣe orí rere ń ti rere o níṣorí burúkú láyé ọkọ rẹ ló pè mí sórí aago onídàkùn wá bá mi kó lólùfẹ́ mi aya mi ni eyín fújòwò mi ni eyín mẹ́nìgún mi ni olùbádámọ̀ràn mi ni toró ṣọjọ́ bí lónìí ó wá ní kí ọ kí n sìn ọ́ délé àwọn bàbá tó bí ọlọ́mọ àwẹ̀ ní Adénìkẹ́ ooo Ìkòyí ẹ̀ṣọ́ ni ẹ́ ọmọ àgbáyùn yọ́bí mi lólú ọmọ alérí ikú pogun ẹ̀yin lọ́ máa dì í lẹ̀ dogun àrọ̀ ni ò sí nílé Oníkòyí ò sí ní ogun ẹ̀ṣọ́ ògúndùn ogun apèje ìlàlá ògúndùn ogun apẹ̀fà ọ̀tẹ̀ oníbìkan là á kú sí ibi àkúsí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ ogun àjàwẹ̀yìn ó ti múlẹ̀ ṣọ́hùn mí gbé ogun dojúmọ́ ní múlẹ̀ àwọn bàbá tí ń sú mi lọ ẹ̀yin lọ́ máa ṣọ́jú ogun mọ́kẹ́yìn ogun ìjẹ́ ọmọ ẹ̀ṣọ́dún lóye àwẹ̀ ní ó wá ní báwọn fè ìṣà ṣe mọ yóò san kó san Èdùmàrè oníyọ̀ ń wèrè ní dájú sun bẹ́ẹ̀ lọ ní dájú gbé ìgbésí ayé rẹ̀ ò wá ní tòjúru àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ lọ́sìn mọ́ ṣe nínú owó nínú ọlá àlàáfíà àtàìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ lọ́lá Elédùmarè ọba òní báwọn fè ìṣòpin oore.